ṣé ẹ fẹ́ dá ẹ̀yẹ mufti lẹ̀ ni ẹni tẹ́ pètò láti dá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ tọ́lọ̀ ń gbéga wàláì ẹni tẹ́ pètò pèrò láti pété bíwó tọ́lọ̀ tún nàró rẹ̀ ẹni tẹ́ pètò pèrò pé nítọ̀ ibo ní ṣe tí fi ń dùn ọlọ́lùgbòhùn ní lọ́lẹ́ ṣe kárí ṣe tiẹ̀ náà kárí olùgbòhùn yẹn káwọn òbí ò tí kó wá dáhùn bí ti sùn lẹ́fà kò yẹn sí dáhùn iṣẹ́ Ọlọ́run sẹ́ni sí oníkíjìká wọn ló sọ gbowó pé ó jẹ nǹkan èèyàn tí ò léegun ẹ̀yin tẹ́ mọ̀ pé ó jẹ èèyàn tí ò léegun bó lẹ ṣe mọ̀ pé nǹkan èèyàn ló jẹ tí ò léegun lórí ọ̀rọ̀ wọn bàbá ẹ̀dá kan má bínú lórí ọ̀rọ̀ pé wọ́n jẹ nǹkan èèyàn tí ò léegun tí wọ́n ẹ̀sẹ̀ mọ̀ nísìnyí tó ń jà ní àwọn tí wọ́n ti pẹ́ bó làwọn ṣe mọ̀ ipò jẹrù nǹkan báyẹn a jẹ́ pé definitely wọ́n jọ mọ̀ nípa nǹkan tí ń jẹ yẹn kí ló tẹ̀ wá sọ láti jọ yìí tó ẹ pé láti jáde iná ilẹ̀ tó wá ń sọ fún wa bàbá Mudiru Markaz tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tí mo fi dárúkọ yín Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ yóò jẹ́ pẹ́ fún wa Ọlọ́run bá mi ṣe ọ̀pọ̀lọpọ̀ àlékún àlàáfíà fún yín bàbá wa Mudiru Markaz Sheikh Habiballah bàbá ní ojú tèmi fi wò ó kù díẹ̀ káàtó wò lọ́nà wo ọ̀rọ̀ tí bàbá wa Mudiru sọ yìí kù díẹ̀ káàtó ibi gẹ̀dẹ̀gbẹ̀ láti ń bá gbà kò sí bí àwọn ọmọ kéwò sí ní sàrí fi sáfà kò wá sí bí àfáà náà sí ní lẹ́mìíà ìdáríjìn àti àmójúkúrò fọmọkéwù rẹ̀ fọmọkéwù ẹ̀ Allahu Akbar fún ọmọkéwù ẹ̀ bàbá Mudiru Markaz ó yẹ kẹ́ lẹ́mìíà àforíjìn ó sì yẹ kẹ́ lẹ́mìíà àmójúkúrò tí Dr. Suleiman Faruku tí gbogbo ayé rí tí wọ́n ṣe fún yín yìí ẹlòmínà lè jáde tí ó sọ tó ju ti Suleiman Faruku yìí lọ bẹ́ẹ̀ kìí ṣe gbogbo tẹ bá mọ̀ nípa Dr. Suleiman Faruku ní Kíjìpá ló yẹ kẹ́ máa sọ síta bẹ́ẹ̀ ṣe sọ síta yìí àwọn kan náà bẹ tí wọ́n fi làákà yìí gbé bẹ́ẹ̀ bá dárúkọ wọn tẹ́ ẹ̀ dákọ Mufti Diyari nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ayé òtì mọ̀ ẹ́ pé ní tẹ́ ẹ̀ ń bá wí ni bẹ́ẹ̀ ni ayé òtì mọ̀ ẹ́ pé ní tẹ́ ẹ̀ ń bá wí rí nígbà táwọn èèyàn gọ̀ tẹ́lẹ̀ pé ní muskila ń bẹ láàrin ẹ̀yin àti ẹni yìí ẹ ṣe fi òwe ọ̀rọ̀ kẹfì bẹ́ẹ̀ lómi ìwí pé ní òun lẹ́ fi ń báyé lásìkò tíjà ń wà ńlẹ̀ lásìkò tíjà ń wà ńlẹ̀ ó yẹ kẹtẹ wá wò pé ní Dr. Suleiman Faruku ní Kíjìpá yìí wọ́n ṣe orí ẹ̀ka àbí kejì wọ́n ti ṣe sínú Markaz rẹ̀ wọ́n ṣe orí ẹ̀ka àbí kejì wọ́n ti ṣe sínú iléeṣẹ́ àdámọ̀ rẹ̀ ṣùgbọ́n àṣìṣe àwọn èèyàn àìrí dáadáa àfi àṣìṣe ọ̀rọ̀ bàbá Mudiru Markaz ní tẹ́bẹ́kẹ́ mẹ́tì sọ̀rọ̀ ẹyọ kan ní ayógbe ó tàǹsẹ̀ lọ síbi tó bá wù wọ́n kò wá síbòmí tó tàǹsẹ̀ lọ ju ọ̀rọ̀ Mufti Diyari náà lọ wàláì ibi tó tàǹsẹ̀ lọ nìyẹn bàbá Mudiru Markaz ẹ dákun ẹ jẹ́ kó gun omi ẹni tí gbogbo ayé wò níyín ẹni tí gbogbo ayé sì ń sọ láti sọ ọ̀rọ̀ ni ìtẹ̀ ń ṣe yìí àwọn ọmọ kéwú kéékèèké ló ẹ̀ka mọ̀ ṣe tó ẹ̀kẹ́ ìwà máa bá wa wí kí wọ́n máa kó gbogbo ẹ̀rọ yìí wá bá yín ẹ̀yin náà lẹ́tún wá ń ṣe irú nǹkan báyìí bàbá Mudiru Markaz ẹ má bínú sáà kò dá o irú nǹkan tẹ̀ ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú èèyàn ni wọ́n ti lúgọ sórí ọ̀rọ̀ yìí tí wọ́n fi ń tako bàbá wa Mufti Diyari kò sí bẹ́ẹ̀ ṣe lè yọ Mufti kò nínú Markaz lè yọ Mufti Diyari kò nínú ọmọ kéwú yín gbogbo tẹ́ wá sọ yìí tó bá wá lọ tẹ́gbèrègbè sọ̀rọ̀ yóò wá tẹ́lẹ̀ àti gbogbo ọ̀rọ̀ tó ti jáde àtàwọn fídíò tó ti jáde yìí só lè dìlítì kò láyé tẹ́ bá rẹ́ lẹ́nìí àwọn èèyàn sì ní fídíò ọ̀rọ̀ yìí tó pọ̀ wọ́n ní lọ́wọ́ tẹ́ fi ń sọ àgbákọ̀rọ̀ sí Mufti Diyari ọ̀tá àbọ̀dọ̀ mọ báyàn gbọ́ bàbá Mufti Diyari fáàrí Markaz ni tí wọ́n bá níta ní fáàrí Markaz bàbá Mufti Diyari ni bẹ́ẹ̀ ni tó fojú rán ìtọ́ kílẹ̀ fi gbogbo ayé ni Mufti kọjá bẹ́ẹ̀ bí bàbá Mudiru Markaz bí wọ́n ṣe kọjá bẹ́ẹ̀ náà ni Mufti náà ṣe kọjá bẹ́ẹ̀ bàbá Mudiru Markaz wọ́n ní àwọn ọmọ ogun ọdẹ ní sàábé bẹ́ẹ̀ náà ni Mufti náà ṣe ní ọmọ ogun ó sì tún ní sàábé ẹni jẹ́ òde bá ní pé ọlọ́kùnrin Mufti Diyari ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ẹni tí wọ́n fẹ́ bì wó tí ò wó gbogbo nǹkan tí wọ́n sọ nípa rẹ̀ ó yẹ kí Mufti Diyari ti wó wàláì kò sí wó òpó Ọlọ́run ni wọ́n kò lè wó Inshallah Mufti sì tún ní fans ní gbogbo àwọn ọmọ kéékèèké àfà táwọn náà ń pe àwọn alágbàlagbà àfà táwọn náà jáde kò lẹ́kọ̀ọ́ ni ó yẹ kí wọ́n wá bí nǹkan yóò ṣe parí ni ó yẹ kí wọ́n wá bí nǹkan yẹn
gbèsè parí kò yẹ kó máa dákun. mo wo program kan lánàá tí òpònú àfa kan tó lọ sọ́dọ̀ ẹnìkan òpònú ni kódà wọn ò gbọdọ̀ sọ páfà ni ó wá lọ sọ́dọ̀ ẹnìkan ó lọ lé interview ẹnìyẹn wá ń sọ ó ń bèèrè ẹnìyẹn wá ń sọ fún ilé pé Mufti Diyari yẹn Suleiman Faruq ní Kijepa yẹn àwọn jọ kéwú ni àwọn jọ wà ní kíláàsì ni Mudiru Markaz jọ kọ́ àwọn ní ilé inú kíláàsì ni ó ní ṣùgbọ́n Mufti Diyari èdò ní kíláàsì ó tún rìpíìtì. èmi náà wo fídíò wọn. ẹ̀yin náà rí. mo rí fídíò wọn. àfà tí ó lọ lé interview òpònú àfà ni ìwọ tí wọ́n interview rẹ òpònú náà nìwọ náà ẹjọ jẹ́ kíláàsì kan náà ẹjọ interview yín Mufti sì wá so ire jù ọ lọ níbo lẹ́yìn wá wà lẹ́nì. ẹni tó rìpíìtì tó wá so ire jù lọ ẹni tó rìpíìtì. Mufti tó wá so ire jù ọ lọ níbo lẹ́yìn wá wà lẹ́nì. ìwọ tó mọ kéwù ìwọ wá jẹ́ ìyá yóò wá mẹ́ ẹni tí wọ́n rìpíìtì òun láyé wá mọ́. ó yẹ kó ó tẹ́ pé ìrẹ́ ti dàrú orí ìwà àfà yẹn ti dàrú ẹni tó rìpíìtì ó tún wá jẹ president àwọn àfà lẹ́yìn lérí lẹ́nìí níbo láyé rẹ wà. ó tún wá ní jáde ó tún irú ọ̀rọ̀ báwọn tó wá ń jáde lẹ́nu rẹ ó lẹ́kọ̀ọ́ o wàláhì ò lẹ́kọ̀ọ́ ìwọ tó lọ lé interview èèyàn agọ̀nù àgọ̀ ni ẹ́ agọ̀ ọmọ àgọ̀ ni ẹ́ agọ̀nù ìdílé àgọ̀ ló ti wá jáde wá inú ìdílé àgọ̀ ibẹ̀ ló ti jáde wá ṣé ẹ fẹ́ dá ẹ̀yẹ Mufti lẹ̀ ni ẹni tẹ́ pètò láti dá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ tọ́lọ̀ ń gbéga wàláhì ẹni tẹ́ pètò pèrò láti pété bíwó tọ́lọ̀ tún náà rú rẹ̀ ẹni tẹ́ pètò pèrò pé nítọ̀ ibo ní ṣe tí fi ń dùn ọlọ́lùgbòhùn ní lọ́lẹ́ ṣẹ́kárì ṣe tiẹ̀ náà kárí gbóhùn yẹn káwọn òbí ò tí kó wá dáhùn bí ti Suleiman Faruq yẹn sí dáhùn. iṣẹ́ Ọlọ́run sẹ́ni sí oníkíjìká. wọ́n lọ sóògùn owó pé ó jẹ nǹkan èèyàn tí ò léegun. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ pé ó jẹ èèyàn tí ò léegun bó lẹ ṣe mọ̀ pé nǹkan èèyàn ló jẹ tí ò léegun. lé ọ̀rọ̀ wọn bàbá ẹ̀dá kan má bínú lé ọ̀rọ̀ pé wọ́n jẹ nǹkan èèyàn tí ò léegun tí wọ́n ẹ̀sẹ̀ mọ̀ nísìnyí tán jà ní àwọn tí wọ́n ti pẹ́. bó làwọn ṣe mọ̀ ipò jẹ́rù nǹkan báyẹn. a jẹ́ pé dẹ́mílẹ́kẹ́ wọ́n jọ mọ̀ nípa nǹkan tí ń jẹ yẹn kí ló tẹ̀ wá sọ láti jọ yìí. jẹ́ pé dàtí jáde iná ilẹ̀ tó wá ń sọ fún wa. tí àgbò yẹn bá rojọ́ àgbò yẹn kọ́ ló dà ẹ fẹ́ bí ẹni yìí wọ́ ọlá rẹ̀ ń bí yín nínú. ipò tọ́lọ̀ fi sí ń bí yín nínú. bọ́lọ̀ ń ṣe Suleiman Faruq ń bí yín nínú. èyí òun ni ẹ fèsì pé nítọ̀ èun ni ẹ sọ fáráyé pé nítọ̀ tí Suleiman Faruq dà yìí o ìní bí wa nínú. ẹ mọ̀ ò lẹ̀ mọ wá àtàmọ́ má ta mọ̀. ẹ tún sọ ọ lọ pé ní tó bá tó bẹ̀ kó níyàwó méjì. ta ló kó bẹ́ẹ̀ tọ́nà lé fẹ́yàwó méjì. ẹni tó mọ̀ pé tó fún ọmọ òun ní peace lélẹ́yìí tó fún ìgbésí ayé òun ní peace lélẹ́yìí ìyàwó kan ló lè fún òun ní lòun lè ní tí ìgbésí ayé òun fi da tí ìgbésí ayé àwọn ọmọ òun tí ó fi da ó dẹ̀ fẹ́ tágbà rẹ̀ ká ó lágbà àti fẹ́yàwó méjì ṣùgbọ́n ń wo ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ tó o bá sí láyé mọ́ òun fẹ́ kí wàhálà kankan ṣẹlẹ̀ sáwọn ọmọ òun wá fẹ́yàwó kan àti ẹni tó fẹ́yàwó méjì nígbà tó lọ tán tọmọ ìyálé sọmọ ìyàwó da fọ́jú tọmọ ìyàwó sọmọ ìyálé dárọ́. Subhanallah. àti rí. Subhanallah. Kai. kí lè mátàmátà kí lè fẹ́ gbé mi ṣubú tí Suleiman Faruq bá ṣubú sórí ire Markaz ni àbórí ibu Markaz. Wallahi eri ibu Markaz ni. tí Suleiman Faruq bá ṣubú eri ibu Markaz ni. Fáàrí Markaz ni wọ́n. tó kò sí bí wọ́n ṣe pé Suleiman Faruq tún wọ́n ní pé Markaz pẹ̀lú ẹ̀. Wallahi. Wallahi. Kai. àwọn ará ẹlòmíín náà inú àfa náà tó náà ń jáde jẹ́ pé gbogbo Suleiman Faruq iná ní máa ń wọ́gi lé ìkà máa ń tàbùkù Suleiman Faruq fún Mudiru ni ó sì pè lọ́mọ àbálágége. sáfà lòun náà. òun náà pè láfààní. Subhanallah. ègún tí wàá wà ní eré yìí torí jọ́ kínní àná òun náà ló bú bàbá Sheikh Kamaluddin Al-Adabiya. Kai. tó sọ tí ò dá nípa wọn. Kai. ó bú bàbá wa oníwàásí àgbáyé ó sọ tí ò dá lórí wọn. ó bú àfáà Abdulrasaq táyé mọ̀ sí jajajaja òun náà ló bú bàbá wa Sheikh Tajul Adabiya. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àgbà nílọrin yìí iná lẹ́ni yìí bú ó sì lóun sọ̀pọ̀tì bàbá lágége ó lóun sọ̀pọ̀tì Sheikh Habibullah Mudiru Markaz. ìwọ tẹ́gùn burúkú ti wà lérí ẹ ó máa takù Suleiman Faruq ní Kijepa tó jẹ́ pé ní tó bá tẹsẹ̀ rẹ̀. ayé wa ti wá wò pé ní ẹgbẹ́ Suleiman Faruq ní Kijepa kalẹ̀ kẹgbẹ́ eléri burúkú àfa jajajaja ìkẹgbẹ́ òun náà kalẹ̀ ẹ lè rí àmì àfà lára rẹ̀ tó pé kí ni ègún àwọn wàlíì Ọlọ́run tó ti lọ nílọrin yìí tó bú ó tù wà lérí ẹ̀ kò sì lè gbé kò lérí ẹ̀ tálíkì àmọ́ Ọlọ́run fi dé. Subhanallah. irú eléyìí náà wà ń bú Suleiman Faruq ní Kijepa kò wá sọ ọ̀kan tí Suleiman Faruq ó sọ yóò fèsì lé lórí
Kai. yóò sáà bú Sùlẹ́mọ̀ Fárókù ní kíjì páyì náà ni bẹ́ẹ̀ sì ni kò sálùbáríkà kankan lára ẹ̀ mọ́ ẹbẹ́ rí kò rẹ̀ ti rí ikùn ló dagun sẹ́gbẹ̀ẹ́ bí olóyún tí ọdún rẹ̀ ti lé kò sí àmì ìjẹ́ àfà lójú ẹ̀ Kai. ẹ wà mọ ní ìbú babalágége ìbú babalágége yìí náà ni ìbú babalágége yìí náà ni ṣé gbogbo tí ṣé àbíbù ń ṣe ló dáa ṣé àwọn ṣe mistake rí ni ṣé màláíkà ni wọ́n ni wọ́n ṣe màláíkà náà ẹ fi Mufti Diyari ẹ fi lọ́rùn lẹ̀ wàhálà tẹ́ ń bá fà látọdún yìí ẹ sì rí gbé ṣubú ẹ sì jákò lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ kí ni pọ́blẹ́mù kí ló ṣe bọ́rọ̀ rẹ bá tán lẹ́nu ọ̀rọ̀ bú ní ó kù bọ́rọ̀ rẹ bá ti tán lẹ́nu ọ̀rọ̀ bú ní ó kù kí ni Sùlẹ́mọ̀ Fárókù rà nígbà kí ló rà nígbà yín àfẹ́lẹ́ yóò jáde ní Sùlẹ́mọ̀ Fárókù dá tọ̀wọ́ dá jáde Mufti Diyari ò dá kí ló ṣe gẹ́gẹ́ tí ò fi dá kí lẹ́sẹ̀ rẹ̀ ó sọ́pa yín lọ́mọ ni àbẹ́ẹjọ́ fẹ́ obìnrin kan náà ẹ sàmọ́ wá gbogbo nǹkan tí ò dá tẹ́ẹ̀mọ̀ fi yí ọmọ lẹ́sẹ̀ tẹ́ẹ̀mọ̀ fi lu ọmọ lẹ́sẹ̀ ẹni tẹ́ ń gbé ìpé kógó tọ́lọ̀ sí ń gbé ìgbà àkọ́ ẹ̀kẹ́ jáwọ́ láti jọ́ yìí ṣé kò ẹ̀kẹ́ jáwọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń bá yẹn jagun láti jọ́ yìí ẹ̀ wí ni ẹ̀ sì jáwọ́ Sùlẹ́mọ̀ Fárókù ò ní ṣubú o èyí tí mo wá sọ yìí ẹni mẹ̀rẹ̀kàsíyà tó bá jáde tó bá ń ṣépè fún mi bèrè bá bojú ẹ̀yìn yóò fẹ́ pè fẹ́lẹ́pè èpè yìí tí yín ní ó jẹun túrẹ́ mi ò sí ń di ọ̀tẹ̀ èmi ò sì rí yìí sí ní ìbàjẹ́ ẹ jáwọ́ òun là ń wí ẹ stop nonsense tẹ́ ń ṣe iná là ń sọ fún yín mi lọ́ta o tí bá lọ́ta ọlọ́nkàn ọmọ bá ń rọ̀tá mi lè mọ̀ ní o kẹ jáwọ́ ni o.